Aláròyé máa wí o. Tinubu ti sọ̀rọ̀ lórí ìwọ́de tó fẹ́ wáyé o. Olórí orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Tinubu ti rọ àwọn èèyàn orílẹ̀-èdè yìí pàápàá jùlọ àwọn kan tí wọ́n dàbí igi lẹ́yìn ọgbà ìwọ́de ìta gbangba táwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí fẹ́ ṣe láìpẹ́ yìí pé kí wọ́n tún èrò ọkàn wọn pa lórí ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé náà. Ó ní gbogbo ọ̀nà níjọba ń gbà láti gbé ìgbésẹ̀ tó máa mú ìrọ̀rùn bá aráàlú láìpẹ́ ọjọ́. Mínísítà fún ètò ìròyìn lórílẹ̀-èdè yìí Alhaji Mohammed Idris tó gba ẹnu ààrẹ sọ̀rọ̀ sọ pé òun pàápàá ti bá ààrẹ Bọ́lá Tinubu jíròrò nípa ẹ̀dùn ọkàn àwọn ọ̀dọ́ àtàwọn aráàlú gbogbo tí wọ́n fẹ́ fẹ̀hónú hàn láìpẹ́ yìí tí olórí orílẹ̀-èdè yìí sì ti rọ àwọn aráàlú pé kí wọ́n má sòpò ṣe ìwọ́de kankan rárá nítorí pé ìjọba máa tó yanjú àwọn òkè ìṣòro gbogbo tó ń bí àwọn ọ̀dọ́ àtàwọn aráàlú nínú láìpẹ́ yìí. Fún àpẹẹrẹ, mínísítà ọ̀hún ní lára pé ìjọba máa ń tẹ́tí gbọ́ ẹ̀dùn ọkàn àwọn aráàlú ló ṣe tètè tọwọ́ bọ̀wé àdéhùn láti san $70 náírà gẹ́gẹ́ bí owó oṣù tuntun fáwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí. Ààrẹ Tinubu ló ní kí n sọ fún àwọn aráàlú pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí wọ́n ń palẹ̀mọ́ láti ṣèwọ́de pé kí wọ́n jáwọ́ nínú irú èròǹgbà bẹ́ẹ̀. Ààrẹ ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí gbogbo ẹ̀dùn ọkàn àwọn aráàlú tó sì máa ṣe ohun tí gbogbo àwọn èèyàn fẹ́ láìpẹ́ ọjọ́. Èròǹgbà ọkàn Tinubu ni bí ìlọsíwájú àti bí ètò ìṣèjọba àwarawa tó dáa ṣe máa fẹsẹ̀ múlẹ̀ láàrin ìlú. Nípa ìwọ́de tí wọ́n fẹ́ ṣe láìpẹ́ yìí, ààrẹ Tinubu lòun kò lérò pé ohun tó dáa ni pàápàá jùlọ lásìkò yìí. Ó sì rọ gbogbo wọn pátá kí wọ́n lọ ṣe sùúrù fóun láti ṣètò gbogbo ohun tó ń dùn wọ́n lọ́kàn fún wọn. Yàtọ̀ sí owó oṣù tuntun tí ìjọba àpapọ̀ ṣẹ̀ṣẹ̀ fọwọ́ sí, àìmọye ètò gidi ni Tinubu ti ń ṣe láti jẹ́ kí ìgbésí ayé ìdẹ̀rùn bá àwọn aráàlú. Ká má parọ́, Tinubu ń ṣiṣẹ́ takuntakun lábẹ́nú láti jẹ́ kí nǹkan dára lórílẹ̀‐èdè yìí. Mínísítà ọ̀hún wá rawọ́ ẹ̀bẹ̀ sáwọn aráàlú pé kí wọ́n ṣe sùúrù fún ìjọba kí gbogbo aráàlú lè jàǹfààní gidi lábẹ́ ìṣàkóso tá a wà yìí. Ọjọ́ 1 oṣù kẹjọ ọdún yìí ni àwọn aráàlú láwọn máa jáde láti ṣe ìfẹ̀hónúhàn lórí bí gbogbo nǹkan ṣe le koko nílùú tí kò sówó tí kò sí oúnjẹ tí gbogbo ọjà sì gbówó lérí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.